ẹnìkan bí aléèrè bó ṣe simple tó mo rí i pé dídáhùn rẹ̀ kí gbogbo èèyàn mọ̀ tá a fi dáhùn ó ṣe pàtàkì pọ̀. àwọn èèyàn ní ìdí nípa ọ̀rọ̀ ọdún òṣọdún àgbàwẹ̀ ìkímọ̀ wá wà níbẹ̀ tó pàtàkì gan tó lóore gan kó jẹ́ àgbọ́yé gbogbo oníkálukú wa. ẹ̀sẹ̀ lè pa fàǹfà tó ṣẹlẹ̀ látara ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ amóṣù tó mú kí àwa oníkálukú fẹ́ máa kọlura wa pé ta ni ó yẹ kó kéde ààwẹ̀ gan, ta ló yẹ kó kéde ààwẹ̀ gan. èyí yìí a fẹ́ sọ lọ́nà tí yọ́gbà yé wa ká fi ìfẹ́ inú lẹ̀ kó kálukú lo làákàyè rẹ̀ ká sì tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì. ta ló yẹ kó kéde ààwẹ̀ fún wa? a mọ̀ pé nǹkan kan ń bẹ nínú Islam tí wọ́n pè ní wàhúlul amúrí minkum, àwọn tí àṣẹ ń bẹ lọ́wọ́ wọn. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé àti'u Allaha ẹ tẹ̀lé èmi Ọlọ́run wa àti'u rasula ẹ tẹ̀lé òjíṣẹ́ wa ulil amri minkum àtàwọn aláṣẹ àárín aláṣẹ wa. aláṣẹ inú ilé náà ní ọkọ, ọ̀gá rẹ̀ láláṣẹ ìlú bí ìlú wo lápèjúwe bí ìlú Ìbàdàn ẹni tó jẹ́ aláṣẹ ibẹ̀ ọ̀gá ló jẹ́ fún aláṣẹ agboolé, aláṣẹ agboolé ọ̀gá ló jẹ́ fún aláṣẹ fámìlì ẹyọkan. àwọn ìyàwó tèmi ọmọ mi èmi mọ ẹlẹ́yìn lórí lágboolé wa ọ̀gá wa lágboolé ọláṣẹ nílùú wa ọ̀gá wa nílùú ọláṣẹ. ẹ̀gbọ́n mi yé nìsín báwọn ló ṣe á lọ sókè. aláṣẹ àwa mùsùlùmí in short aláṣẹ àwa mùsùlùmí níbí ọ̀fíṣíálì tí kò rújú kankan ní orílẹ̀-èdè Nàìjíríà náà ni Sultanu Sokoto. ẹni tó wá yẹ kó kéde ààwẹ̀ òun náà ni Sultanu Sokoto aláṣẹ wa nù. so ẹni tó jẹ́ olórí àwa mùsùlùmí níbí tá a bá ti rí ọba ju ìmáàmù lọ nínú Islam àyàfi ká pé ọba yẹn kì í sọba tó pe Islam mọ́ra rẹ̀, kì í sọba tí ń bá wa dá sí Islam àbóhùn gan sọ pé òun ò ṣe olórí fún Islam wọn màmá declare ara rẹ̀. so tó bá jẹ́ aláṣẹ àwa mùsùlùmí nílùú òun ìmáàmù wà lábẹ́ rẹ̀ torí pé department kan nínú àwọn ẹ̀ka tí Islam gbé kalẹ̀ ní ìmáàmù, department kan ni mùdírù ilé kéwú, department kan òun náà ni mufti, department kan òun náà ni gbogbo àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tá a jọ níyẹn bí ní ìsìn àyìn náà mójútó ọ̀rọ̀ zakat department kan ni, madrasa mùdírù bẹ̀ department kan ni, mọ́sálásí ìmáàmù bẹ̀ department kan ni, darul ifta mufti bẹ̀ tó dé lórí bẹ̀ department kan ni lábẹ́ ọba tọ́jà láṣẹ lé mùsùlùmí lórí. so tí n bá fẹ́ máa kéde nǹkan tó pa wá pọ̀ á padà sí bó wọ́n ṣe máa ṣe látijọ́ wọ́n ti bẹ̀rẹ̀. a wà ní 46 láwà yìí 1446 years again nìsín tá a ti ń ka ìjírá ẹnìkan kan ìkéde ààwẹ̀ ẹnìkan péré náà ni ó kéde ànáàlàbí. ṣé ẹni tó rí oṣù lè kéde èèwọ̀ tó bá kéde àwọn èèyàn gan ò gbọ́dọ̀ tẹ̀lé àfàwọn òmùgọ̀? ṣé ìmáàmù lè rí oṣù kó kéde fún wa? rárá, àwọn òmùgọ̀ ló lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀. òun gan tó bá gọ̀ ìmáàmù mufti mọ̀dérù àfáà àgbà kọ́ọ̀dí tún wà kàmí tó ní kọ́ọ̀dí gbogbo wọn abẹ́ ọba tọba léa lórí tọjọba ẹ̀sìn tàbí sẹ́rẹ́bí Sultan ṣe wà wọn ó kọ tí ń jẹ́ yẹn ó kọ ìjọba nù ìjọba Islam olórí gbogbo àwọn mùsùlùmí. yóò lọ rí rìpọ́ọ̀tì ni pé a rí o wọ́n wà á ṣe ìsìbáàtú ẹ̀ wọ́n á wá àwọn ẹ̀rí sí pé àsólóòtọ́ lẹ́ni tí ọ̀parọ́ kílẹ̀ rí ẹ̀ àtàwọn nǹkan míì tí wọ́n gbọ́dọ̀ fi kún tí wọ́n kàn wọ́n fi balẹ̀ pé wọ́n ti róṣù lóòótọ́ òun ni ó wà kéde. so nípa bẹ́ẹ̀ ẹnìkan kan kò tó bẹ́ẹ̀ àti kéde yíké àti róṣù o ọba lè sọ pé mufti bá ń kéde fáwọn èèyàn, kódà ọba lè sọ pé kọ́ọ̀dí bá ń kéde fáwọn èèyàn, ọba lè sọ pé imam
bá ń kéde fáwọn èèyàn ìyẹn ni pé aláṣẹ àwa mùsùlùmí ó lè rán èèyàn o òun náà tó wá sì fẹ́ kéde jọ́sọ̀ ni pé bàbá wa ọba gbogbo àwa mùsùlùmí olórí àwa mùsùlùmí o àwọn ni rán mi o wọ́n ní kí n kéde bẹ́ẹ̀ ká máa sọ yí pé ńgbà sultan bá wà sultan lókè ọwà òun ní àti mọ̀ pé òun ní máa kéde fún àtẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́nìkan wá gbé jáde ní ẹ̀sìn pé ṣé mufti kọ́ ni yóò kéde ní ṣé ọfọ́nú ọmọ tí wọ́n pè mufti ni abẹ́ àṣẹ ni mufti náà wà bí ìmáàmù ni àbí àṣẹ kọ́ọ́dí àbí àṣẹ alamin àbí àṣẹ alwakil àbí àṣẹ alwazir àbí àṣẹ gbogbo abẹ́ àṣẹ wọn wà wọ́n lọ rí gbàṣẹ ni ṣùgbọ́n kálukú ní ìsìn ìfẹ́ nú ọlọ́ni wa man yushaqiqi ar-rasul ẹ̀ ń bá yapa sánàbí min ba'di ma tabayyana lahul huda ó sì mọ́ ọmọ òdodo wa yattabi' ghayra sabilil mu'minin ìlànà táwọn mùsùlùmí máa tẹ̀lé ọwọ́ ń tẹ̀lé ìlànà tí èsì tíyà nuwallihi ma tawalla ọlọ́run láàdá ọ̀dá rẹ̀ wa nuslihi jahannama àwọn àjú ọ̀sìn náà jahannama al-muslimun gbogbo mùsùlùmí pátá à ń tẹ̀lé ntí sultan bá pa láṣẹ àwọn kan wá ní pé Saudi òun ló róṣù àṣẹ ẹgọ ni ẹsẹ àfọnú báyìí Saudi lè róṣù kó kéde nílùú ẹ oṣù táwa ń lò bí wọ́n ń wà ní wọ́n ń wà kọsẹ ẹwà bó sí o kọsẹ tí ọmọ gbósùlù tó ọmọ wá oṣù o kódà kó o tún gbọ́ dáadáa lọ wo lájínà tí àwọn ẹ̀ka tí sultan yàn kò sóṣù tí wọ́n sọ tó ti yọ gbogbo oṣù méjèèjì láwọn àbí mélòó ni oṣù ẹsẹ yàtọ̀ sí Ramadan mọ́kànlá yòókù wọ́n tún máa ń wà wọ́n sọ Muharram wọ́n sọ gbá wọ́n sọ gbogbo tẹ́ dé orí Ramadan tẹ́ dé ẹ̀yìn Ramadan kò sóṣù táwọn èèwà kìí ṣe Ramadan nìkan Ramadan lọ́kàn gbajúmọ̀ nítorí pé gbogbo wa gbààwẹ̀ nú ẹ̀ so èké wọn sọ pé a lè tẹ̀lé pé Saudi làwà tẹ̀lé la fi gbààwẹ̀ bí ìgbà tí èèyàn bá fọ́nù ni nígbà tí èèyàn bá fọ́nù ni a tẹ̀lé Saudi nígbà tá a ti ní sultan bí kápá àbá ní sultan bí tọrọ wa dàrú ẹgẹ́ nìṣẹ́ àlè máa fi ká má bàa máa ṣe mistake tá a dẹ̀ ní lájínà tá a fẹ́nu kò sí tí gbogbo àjọ fẹ́nu kò sí pé gbogbo aláfẹ́ gbààwẹ̀ torí yídì kan náà láàjọ sí kíni láàjọ lọ ẹ̀gbọ́n mi nìṣẹ́ ẹ̀jẹ̀ àfẹnu kò ẹ̀yin lájínà yìí ẹ̀yin ní bá wa wá oṣù ní tẹ́ ẹ bá ti wá wí nígbà tá a lò lórí nù o àmọ́ tá a bá ti ló olórí ni ọ̀yàn lájínà tí ó máa wá oṣù táwọn alájínà bá wá rúṣù tàwọn ò gbọ́dọ̀ kéde ẹnìkan kan ò gbọ́dọ̀ kéde wọ́n wá sọ fún olórí ni ó wá kéde bí sultan ṣe kéde yẹn gẹ́lẹ́ kò sí kankan tó rújú mẹ́. báwo wá ni ààwẹ̀ àwọn tí wọ́n yapa ìfẹ́nú wọn yapa àkọ́kọ́ kéèyàn kéde wípé a gbààwẹ̀ lọ́jọ́ báyìí ìwò òmùgọ̀ ni kò jẹ́ mọ́ ẹ̀sìn wa kò sẹ́ni tí gbogbo tẹ́ ń wú tẹ́ máa ń rí tẹ́ máa sọ pé ìgbà báyìí ni déètì báyìí yóò pọ̀ gbọ̀n yóò dẹ̀ ń lọ́gbọ̀n ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ rí gbogbo déètì ẹ̀ ń wí ìgbà tá a ń bẹ lọ́wọ́ mi báyìí ìwé rẹ̀ wà kódà ó tún bẹ lórí gọ́gù bẹ́ẹ̀ bá fẹ́ mọ ọjọ́ tá a mú àwẹ̀ 2026 gọ́gù ẹ̀ ẹ̀gẹ́nsẹ̀ tó o bá tún tọ̀ ẹ́ padà sẹ́yìn náà ìgbà wo la mú 2006 ìgbà wo la mú àwẹ̀ 2006 ìgbà wo ni déètì àwẹ̀ Ramadan 1 2006 ọwà wàá tó máa gbọ́ Ramadan 1 ìgbà wo ni Ramadan ó jẹ́ 1 ní 2030 sọ̀rọ̀ pé ó kù bí ọdún mẹ́fà báyìí àbí ọdún mẹ́rin báyìí ó kù bí ọdún mẹ́rin àwọn tó gọ́gù ẹ̀ kápọ̀ bá ní ìwé lọ́wọ́ ìwé wà tí wọ́n ti kọ́ ẹ pé ó rí tó 50 years níbẹ̀ kódà ó rí tó 100 years kìí ṣe ìwé kan àwọn kan ṣe research tiẹn ìwé wa kọ́ ni wọ́n ní àtẹ̀lé ẹ̀yọ́ òmùgọ̀ nǹkan ni wọ́n ìdá ọjọ́ àwẹ̀ wọn kì í dájọ́ àwẹ̀ àwọn òmùgọ̀ ni wọ́n dájọ́ àwẹ̀ àwọn òmùgọ̀ tí wọ́n fẹ́ ṣe bíi àwọn mùsùlùmí bí mùsùlùmí ṣe máa ṣe kì í sì ṣe ìwà mùsùlùmí ìwà alágídí ìwà onínúbí ni ẹni àwọn tí wọ́n ń bọ̀ bá mú tó bá ń tako olórí tó nọ́mà báwo lòun ó sì rà nọ́mà abnormal leadership ní kẹ́nìkan sọ pé wọ́n máa mú àwẹ̀ lẹ̀ yóò àkéde fún wa that abnormal followership òun náà tó wà ní kẹ́nìkan náà kọ́ máa tẹ̀lé irú òmùgọ̀ bẹ́ẹ̀ irú kéde òmùgọ̀ bẹ́ẹ̀. Egypt rí oṣù rí náà nú yóò ti kéde fáwọn aráàlú ẹ̀ ìlú kọ̀ọ̀kan ló ní bí ṣe wá oṣù rẹ̀ ojú ọjọ́ wa yàtọ̀ síra wọn
ó ní iye wákàtí tá a fi yàtọ̀ síra wa ẹni wákàtí yóò lápa lára oṣù wa náà tá a bá fẹ́ rí èyí ò rújú wọ́n róṣù Nàìjíríà ní wọ́n kéde àwọn tó sì lé ètò rẹ̀ ní wọ́n kéde it's not possible for like me kọ́ wa sọ pé principal school kan àbí mudir ilé kéw kan àbí mọ́ọ̀mù mọ́sálásí kan oróṣù olórí kó wà táwọn lé kéw rẹ̀ jọ máa kí èyí nǹkan lọ́lọ́run pa wá láṣẹ ìtọ́lọ́run pa wá láṣẹ láti ojú arábìnrin àti máa ṣe gbogbo ẹni ọba rí oróṣù yọ lọ bá ànábì ìgbà ànábì kò ń bẹ gbogbo ẹni ọba róṣù yọ lọ bá Bakri gbà wọn kò ń bẹ ẹni wá rí oróṣù yọ lọ bá Sayyidina Umaru wọ́n ṣe ń tò bọ̀ nù ẹ lè gbọ́ pé mudir ilé kéw kan àbí principal àbí àmì òrùjọ kan àbí mọ́ọ̀mù mọ́sálásí kan òun ló lóhùn róṣù lọ á kéde fáwọ́dọ̀ nígbà tí nǹkan ń da nǹkan rú lásán ni sọ pé abẹ́ gbogbo ẹ̀yin yẹn wá ẹ lọ rè mọ́ ìpè alálàṣẹ o and then tẹ bá ti rí èèyàn tí bá ti ń tàpá láṣẹ again ẹ̀rọ apá ti sẹ́gbẹ̀ kan ni ọlọ́run kò tiẹ̀ kò dojú tì wá gbogbo wa ibìkan náà la lọ again gbogbo wa ibìkan náà la lọ kò dàrú ọlọ́run ò dàrú mọ́ ẹni tó bá fẹ́ á dàrú kò síbi tí àwọn títí máa tò bẹ́ẹ̀ ni rẹ̀ tí ó dàrú orí ò lè kún ọmọ nìna so tẹ́ bá ti rí irú àwọn tí wọ́n bá ṣe irú wọn àwọn abáwọn ẹ̀rọ apá wọn tí ọlọ́run ò dojú tà wá ọdún tí gbogbo ayé jọ ṣe làwa ṣe ìrun tí gbogbo ayé jọ kí la kí ó tún wá jẹ́ ìtọ́ba ìfẹ́ ọlọ́run mu ìgbà tí a mú oṣù rèé ọ̀dọ̀ ti ẹnu àti inú ìwé tó bá ń ṣe kíni tó bá ń wò ìwà ní tọ̀dọ̀ tàwa mùsùlùmí zoomu lérò yàtì tẹ́ bá ti rí gbààwẹ̀ rí ni o kì í ṣe tẹ́ bá ti mọ̀ pé ìjọba ìní ọ̀yọ́ nígbà bá tó rí ni o wàfútérò lérò yàtì ẹ sì sínú kẹ́ẹ̀kọ́ rí ìdí tẹ́ bá tó ti rí oṣù náà wọ̀nyí gúnmọ̀ aleikum tó bá jẹ́ yí pé ẹ̀ẹ̀rí ẹ wà ní 29 ẹ̀ẹ̀rí fàkmílù sàbán tàbí fàkọ́dìrò lẹ́hù ẹ̀ṣùṣùwọ̀n rẹ̀ pé nígbàtí ó jẹ́ pé 29 ààrí kò lè kọjá kíni o tààtì ànábì náà ló wí méjèèjì ànábì ló ní ká ṣòṣùwọ̀n ẹ̀ ànábì náà ló sì sọ pé ó wù jámbò mi pé ẹ̀ka sàbán kò pé 30 bẹ́ẹ̀ náà ni tí a bá ti rí pé Ramadan náà ààrí ní 29 a jẹ́ pé a ka Ramadan náà pé kí ni o 30 ọjọ́ kejì 30 yẹn iná là á lọ sọdún gbogbo oṣù ní Islam kò ju 29 30 lọ ẹtìgẹ́ ní ṣẹṣẹ kò sí calculation kan tó ń wá káàkiri tó jù báyẹn lọ ṣẹ́ẹ̀sì wá rí ọ̀rọ̀ ni wọ́n sọ yìí kí ni ìṣe rẹ̀ náà nù ọ̀rọ̀ tánàbí sọnù ntọ́lọ́run pa aláṣẹ rẹ̀ pé kó sọ fún àánú níta àmọ́ ṣe náà nù kí bọ́ọ̀lù àti àmọ́ sí tó láti di 29 báyìí wọ́n àmọ́ wà látọwọ́ mọ́gíríbì tó bọ̀ wọ́n wà títí ẹ̀yìn mọ́gíríbì wọ́n dẹ̀ rí tí wọ́n bá ti wá rí àjẹpẹ́ wọn kéde pé àjẹpẹ́ agbáwẹ̀ lọ́la o. nígbà wa lọ wo oṣù lẹ́yìn ìgbà yẹn ọwọ́ aríbàkà ìyún ọ̀kan wá ìlànà ànábì wa ló ṣe kí ni látẹ̀lé ìlànà àwọn aṣáájú wa sì nìyẹn. wọ́n ti wá dá lẹ̀ tẹ́lẹ̀ pé báyìí ló yẹ kó jẹ́ àwọn ọ̀rọ̀ bíi sì nìyẹn ẹ lọ béèrè ẹgbẹ̀rún ọdún 104 ọdún àti 140 láwà ń bẹ yìí kò sẹ́ni tó ṣe nǹkan kan mìíràn nínú lágbàáyé Islam báwa mùsùlùmí ṣe máa ń ṣe nìyẹn ọ̀rọ̀ ànábì là máa tẹ̀lé ẹnìkan kan kódà kò síbi ẹ̀ka tí máa mú un lẹ̀ tẹ́ ẹ bá gbọ́ táwọn kan bá sọ pé a sì wo ó dàbí pé ìgbà báyìí la bẹ̀rẹ̀ àwẹ̀ o àbí ìgbà báyìí la parí àwẹ̀ o wọ́n ti wá wí ilẹ̀ wọ́n máa wí lásán ni wọn ò ní kéde tọ́lá láṣẹ mùsùlùmí kankan ò ní kéde rẹ̀ wọ́n kàn máa wí lásán àwa náà lè wí kódà bó lè sọ tọdún tí ń bọ̀ tí wọn náà bá ti gbọ́gbọ́ ẹ̀ ní ìsìn wọn náà lè sọ gbogbo tí wọ́n ń gbé pamọ́ tí wọ́n ń pé ìmọ̀ àwọn fẹ́ sọ fún pé bàbá yìí ni ẹ̀ kì í ṣe mọ̀ tó bá jẹ́ mọ̀ ìmọ̀ tí gbogbo wa náà jọ mọ̀ ní wọ́n bẹ lórí Google very popular ẹ ṣe mọ̀ pé tí èèyàn bá ti fẹ́ da nǹkan rú yóò fọ̀nù tó bá ti fẹ́ ṣe nǹkan tí ọ̀dà ọpọlọ tí ọ̀dà ló fi ṣe idea tí ọ̀dà ló fi ṣe behaviours tí ọ̀dà ló fi ṣe àmọ́ ẹ ń bá fẹ́ ìfẹ́ tó fẹ́ ṣe ń tọ́ da ọ fẹ́ àjọṣe ọpọlọ gidi ọpọlọ onímọ̀ rò ọpọlọ ń tọ́ da àwọn tó yẹ pé n tí wọn ò fẹ́ iná ní àjọṣe àbí wọ́n fẹ́ da nǹkan rú wọ́n sáfẹ́ kan máa pariwo àwọn lórí ìbàjẹ́ ẹgẹ́ nìṣẹ́ àná máa ṣe irú ẹ̀ àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọdé ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́mọdé ọ̀dàrú máa lọ́wọ́ òun ẹ̀yin èèyàn wa náà ẹ̀yin náà ẹ máa encourage nǹkan tó bá dáa ẹ máa encourage tí ọba skinny tí ọba dáa o so gbogbo ẹni tẹ́ ń béèrè question ìpẹ́ta ló yẹ kó kéde Sultan ni ó kéde Sultan ni official leader fún mùsùlùmí ilẹ̀ káàárọ̀ òjìire àti ilẹ̀ haúsá àti ilẹ̀ Ìgbò nípa pé orílẹ̀-èdè pawápọ̀
mo ní ó kéde kápẹ́ ilẹ̀ Yorùbá ní ẹ̀sẹ̀ àti the country mi àti yan olórí tàwa náà sultan tàwa náà àti yan kò sí sultan bí gbogbo ẹni tẹ́ ẹ bá rí níbi tó bá jẹ́ lórí mùsùlùmí abẹ́ sultan ẹyọ kan ló sì kíni lọ wà officially bó ṣe rí nù ẹ bá fẹ́ àdàrin àwa mùsùlùmí rú ó wà lè máa promote nǹkan mi tẹ́ ẹ bá dẹ̀ jẹun làákàyè àti onífẹ̀ẹ́ rẹ̀ ẹni tàníyàn rẹ̀ sì dáa tó bá tẹ́lẹ̀ ní tí ń promote tó lè mú kí gbogbo wa wà lójú kan náà kọ́ ẹ kọ́ support ẹ̀ tó bá jẹ́ pé you are a normal Muslim tí èdè pé wọn náà ní nǹkan kan mìíràn àbí àìmọ̀kan ń dọ̀ láàmú àbọ̀ tẹ̀ ń dọ̀ láàmú inú níbí ní ń dọ̀ láàmú àbọ̀ ọfẹ́ ṣèfẹ́ inú ara rẹ̀ tí tó bá lárùn o nítorí ẹ kó promote ni pé báwo ni gbogbo owó ṣiṣẹ́ kíni o wà lójú kan náà òun làwọn ń promote ló yẹ pé tẹ bá ń sọ àwọn ọ̀rọ̀ kan nítorí má bà ìjọmọ ìyà jẹ́ má bà ìjọkan wa jẹ́ má bà ìṣọ̀kan mùsùlùmí jẹ́ má sì bọ̀rọ̀ Ọlọ́run jẹ́ àtọ̀rọ̀ ànábì Ọlọ́run àwọn wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.